Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo pété bá ti láǹfààní láti máa gbọ́ mi very quick one. Ọ̀rọ̀ ọkọ àtìyàwó ojú Olúwa ló lè tó. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin gbajúgbajà òṣèrékùnrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ àti gbogbo èèyàn mọ̀ sí Ìyá Aládùkẹ́. Ọ̀rọ̀ yìí ti ń fẹjú kẹ̀kẹ́. Ó ti ń pe àwọn mọ̀lẹ́bí láti wọ́n máa jáde lábẹ́lẹ̀ máa sọ àwọn kankan. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí máa fẹ́ jẹ́ kẹ́ wò ó from another angle. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Fẹ́mi Adébáyọ̀ kò jáde láti wá sọ kankan láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ìyá Aládùkẹ́ recently ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn write up kan léde wípé báyìí ló ṣe rí. Ó mọ̀ pé mi ò kí ń sọ̀rọ̀, mo mọ̀ pé mo dákẹ́, mo mọ̀ pé àwọn kankan níbi tó lédè wọ́n ní ó jẹ̀bi bí ó ṣe mú ọmọkùnrin yẹn síta láti máa sọ pé kó máa kí àwọn èèyàn pé wọ́n ṣe for what. And based on àwọn nǹkan tí mo ti rí and tí mo ti gbọ́, wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ has done so much for this particular woman, and kò sọ wípé òun kọ́ lòun ní ọmọ. He is trying to protect his family to not go publicly, but ó dàbí pé Ìyá Aládùkẹ́, she's a public person. Tẹ́ bá wo ọ̀rọ̀ yìí in the first place, ibo ló ti bẹ̀rẹ̀, níbi tí àwọn ọlọ́pàá ti wá láti wá máa sọ wípé wọ́n fẹ́ lé Ìyá Aládùkẹ́ jáde níbi tó ti ń tajà rẹ̀. Níbẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀, ni wọ́n ti ń drag Fẹ́mi Adébáyọ̀ tí ń ṣe ọkọ rẹ̀ náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí, based on nǹkan táwọn èèyàn kan sọ, Fẹ́mi Adébáyọ̀ has always been a good father to his sons and daughters. And mo wá wò pé ibo lọ̀rọ̀ yìí tilẹ̀ wọ́ wá. Ṣé ká sọ wípé ara la mọ̀ ní àmọ́nú? Ṣé Fẹ́mi Adébáyọ̀, ṣé lótìtọ́ àti lódodo ó jẹ̀bi àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kàn án lábẹ́lẹ̀? Àti wípé Ìyá Aládùkẹ́ náà, ṣé arábìnrin yìí kò ṣe jù nípa ti àwọn kankan tó yẹ kí àwa náà pe àkíyèsí ẹ̀ sí wípé eléyìí tó ṣe ó kù díẹ̀ káàtó? Fẹ́mi Adébáyọ̀, based on nǹkan tí mo rí kà, níbo try púpọ̀ fún ọmọ Ìyá Aládùkẹ́ yìí wípé loan ni ó fi gba ilé yìí, ló fi gba ṣọ́ọ̀bù yẹn, and ó ń gbìyànjú from a family member. Mi mọ̀ pé màá sọ̀rọ̀ níbẹ̀, I will have brought mi mọ̀ pé màá sọ̀rọ̀ níbẹ̀, màá ti mú write up yẹn wá fún yín kẹwàá ká, but mo mọ̀ pé most of yín you'll have seen the write up flying here and there what a family member of Adebayo said about this issue on ground. So without no further ado, lórí ọ̀rọ̀ yìí, a ní láti wà very very careful láti mọ bí tí a fẹ́ gbàdá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, nítorí pé a mọ bí tó ti bẹ̀rẹ̀. Fẹ́mi Adébáyọ̀ àti Ìyá Aládùkẹ́ ni wọ́n mọ bí tí wọ́n jọ dì sí, and mo dẹ̀ rò pé ó yẹ kí Fẹ́mi Adébáyọ̀ ti jáde wá síta, come out to say one or two things about these trending matters. Kò yẹ kó wà silent, though he may be a cool person, he may be a silent person, he don't want to speak out, but people should not take his silence for granted. People should not do that, because at this particular moment we need to be patient. We need to know where the matter is coming from. We don't just have to jump on the trending matter and start bashing anybody, start throwing blames at anyone on this matter. Let's wait for Fẹ́mi Adébáyọ̀ response. And mo dẹ̀ rò pé dídákẹ́ tóun náà dákẹ́, kò kọ̀ dákẹ́ lásán. Ó ní àwọn kankan tí òun náà ti ń gbìyànjú láti bóyá ó fẹ́ kó jọpọ̀ láti lè rí pé òun rí ẹ̀rí máa jẹ́ mi níṣó láti sọ lórí ọ̀rọ̀ yìí. So family member náà tó jáde láti wá defend Fẹ́mi Adébáyọ̀, I said kudos to you. Ìyá Aládùkẹ́, tẹ̀yin náà jáde wá láti wá fi èròǹgbà yín hàn lórí ọ̀rọ̀ yìí, kudos to you. Bó ṣe kọgun sí oníkálukú ló ṣe ń sọ tiẹ̀, ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ kàn gangan, ìyẹn gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀, mi ò tí ì rí kó jáde, torí wípé àkànṣọ́ lọ́tún àkànṣọ́ lósì, èwo la fẹ́ dìmọ̀ nínú ẹ̀. Kódà ibi tí ọ̀rọ̀ yìí lédè, wọ́n pe bàbá Fẹ́mi Adébáyọ̀, ìyẹn Ọ̀gá Bello, wípé kó lọ bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ irúfẹ́ ìwà yìí. And also wọ́n jẹ́ ká mọ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ ó ṣe dáadáa púpọ̀ sí àwọn ọmọ ẹ̀ pátápátá.
tó fi mọ́ èyí tí ọ̀rọ̀ kàn lásìkò yìí. So people out there, ẹ jẹ́ ká farabalẹ̀ lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká má kánjú lábẹ́ gbóná, torí mo mọ̀ pé ìkankan ṣì wà nínú ọ̀rọ̀ yìí tí kò tí hàn sí gbogbo ayé. Nǹkan kan ṣì ń jà lábẹ́lẹ̀ ròyìnròyìn tá a ò tí ẹ mọ̀ pé ọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára, ọ̀rọ̀ yìí náà dẹ̀ dàbí ọ̀rọ̀ òkèrè ni, tí ò bá lé kan àdì kan. So àwa tí wọ́n gbé wá fún ló yẹ ká fi ọgbọ́n ló yẹ ká fi máa bá ọ̀rọ̀ náà lọ, ká dẹ̀ máa fi ọgbọ́n àgbà ká fi máa wò ó wípé báwo ló ṣe rí lásìkò yìí. Fẹ́mi Adébáyọ̀, ṣé ó jẹ́ èèyàn báyìí nítòótọ́? Ìyá Ládùkẹ́, ṣé òun náà lè ṣe irú nǹkan báyìí? Ẹ lọ́ra láti fèsì, torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ, mi ò fẹ́ jẹ́ kẹ́nikẹ́ni kọ́kọ́ sọ bó ṣe rí based on nǹkan tó kọ́kọ́ rí. Kóníkálukú farabalẹ̀ láti mọ ibi tó fẹ́ gbà dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n á fi yín lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí Mèwá Ọláká, ìyá yìí Mèwá Ọláká, wọ́n sọ̀rọ̀ dé àwọn stage kan tó jẹ́ kémi náà jókòó wípé ó dà pé ọ̀rọ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyá Ládùkẹ́ yìí kì í ṣe ni ló ti bẹ̀rẹ̀. Nǹkan kan dẹ̀ ṣì wà tó ṣì ṣókùnkùn tí gbogbo ayé ò tí mọ̀. It's beyond wípé wọ́n lọ lé ìyá Ládùkẹ́ kúrò ní ibi tó ti ń tajà, tí ìyá Ládùkẹ́ sọ pé girama òun náà wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n lé ìyá yìí náà síta. Ṣùgbọ́n Mèwá Ọláká, mi ò mọ bó ṣe jẹ́ sí ìdílé Adébáyọ̀, and ó ṣàlàyé àwọn kankan tó jẹ́ pé mo fẹ́ jẹ́ kẹ́ tún rí nǹkan tàbí ìkejì dìmú lórí nǹkan tí ìyá yìí sọ, nítorí pé bàbá ń sunkún a máa rí náà. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Mèwá Ọláká tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ̀yin lè ti rí o, ṣùgbọ́n bí èmi ṣe fetí mi gbọ́, mo tún rí nǹkan kan dìmú nínú ọ̀rọ̀ tí ìyá yìí sọ. Má gbàgbé o, tó o bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Ṣé o mọ̀ wípé Barrister Fẹ́mi Adébáyọ̀ Islamically, traditionally, culturally, humanically, who are justified by sending you out of that house? Yes. Tó bá jẹ́ ọmọ ẹ ọkùnrin tó bí níyàwó ẹ̀ náà ṣe ohun tó ṣe, yóò jókòó ni yóò lọ ni o. Ohun tó fi lé ẹ jáde gan, based on Islam, nǹkan tí ọkùnrin fi lẹ́tọ̀ọ́ láti kọ ìyàwó ni. Ẹ má ṣì mí gbọ́ o, kò yálé o, mi ló yálé o. Kẹ̀má ní kí ló ṣe? Kò yálé o, Ìyá Ládùkẹ́ ó yálé o. Ṣùgbọ́n mo kàn ní wá wọ́n ọ̀nà ẹ̀ publicly nítorí pé Facebook àti social media backup àti kí ni ó ti ń dùn mọ́ mọ́mọ̀jẹ́ ó dùn mọ́ àtúnṣe ni kò mọ̀ wá láàrin èmi àti ó mọ̀ pé wọ́n bí ọkọ ẹ nílé rẹ̀. Bàbá ọkọ rẹ̀ ìyàwó mẹ́ta ló ní ìkankan ò lọ. Ìyá ọkọ rẹ̀ ìyá dáadáa ni ó mọ̀. Ó ní ìyálé ilé Bello, kò sì bá lé jẹ́, kò dá lérú, kò kẹ̀yìn ọmọ sọ́mọ. Ó dẹ̀ mọ̀ wípé Fẹ́mi láṣọ rẹ̀ lórí ìkọ́. Ó gbọ́, ó ní onísìjú, ó dẹ̀ gbọ́ bá wí. Ẹnu àwọn òbí ẹ̀ ka, kì í ṣe àwọn ọkùnrin tó lówó tó ń dictate fún bàbá wọn. Ẹnu bàbá wọn ka. Wọ́n ti ń bá bàbá ọkọ rẹ̀, wọ́n ti ń bá ká yí ọmọ tó bí. Bó ṣe bí ọmọ 18 tó, bó ṣe jéléré tó, kò sí self-sponsored nínú gbogbo ọmọ Bello, ṣé òun pé gbogbo wọn ló tán tí wọ́n dẹ̀ gbẹ́kọ̀ọ́. Ó bọ́ sí offline, kò ní kọ́ bẹ́ẹ̀ bí ọkọ ẹ̀. Kó tiẹ̀ wá jẹ́ báǹkì kan gan ló gba lé ẹ Aládùkẹ́. Kó jẹ́ wípé Fẹ́mi ló ń bínú tó fẹ́ punish ẹ, you know is worth it. Gẹ́gẹ́ wọ́n sẹ̀tì ẹ̀ up. Tán bá ká ẹ, tí àṣírí ò bá tú, ṣó máa ná sẹ̀tì ẹ̀ up ni. Ẹni tán kọ́ńkà tó hùwà ìkà. Ìkà máa wà nínú ẹ̀ tẹ́lẹ̀ yẹn. Táṣírí ò bá tú, tó o bá succeed nínú tó o fẹ́ ṣé wàá máa wá pity party kiri? Ó pé ọkọ ẹ kó bẹ àwọn òbí ẹ kó níbi tí tọkùnrin ti ń gbọ́ kó dáríjì ẹ. Onífẹ̀ẹ́ ni wọ́n kọ ẹ níkà tó hùwà ìkà tó ń claim bọ́sẹ̀ wọn ẹnu náà fi ń love. Ohun tá a bá ṣe lójú olólùfẹ́ ẹni kan gan ni ó fi hàn pé yàn nífẹ̀ẹ́.
tá a bá ṣe lẹ́yìn ẹ̀ ni woman to woman ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìkúkú ní nọ́mbà ẹ̀yìn sì mọ́ lé yín bá wọ́ ọ lọ ó jókòó ara ẹ jẹ́ ṣé ó rí victim card tó fẹ́ wá pé tó fẹ́ máa fi wá pt ọmọ ọlọ́mọ tó wà autistic ṣé èní láti bí ọmọ yẹn láti ìgbà tó o ti bí ọmọ yẹn bá bó o ṣe ń wò yẹn ṣé ọmọ yẹn jọ́ ọmọ ọdún mẹ́ta àbójọ́ ọmọ ọdún mẹ́rin àbójọ́ ọmọ ọdún márùn-ún àbójọ́ ọmọ ọdún mẹ́fà àbójọ́ ọmọ ọdún méje ṣé Fẹ́mi complain pé ọmọ yẹn wà autistic rẹ̀ ṣé gbogbo ṣé ayé tiẹ̀ mọ̀ wípé o bí ọmọ tó wà autistic o fẹ́ máa fi ọmọ tó wà autistic gba donation ọmọ tó nítọ́jú tó look so good ìwọ ló máa kọ́kọ́ bí ọmọ tó wà autistic ṣé wọ́n sọ fún ẹ wípé ọmọ yẹn ò ní débi tó máa dé kò ní dáhùn tó máa dà is that the card you want to play? àánú ẹ ṣe mí ó lọ béèrè lọ́wọ́ àwọn queen tí wọ́n kọ́kọ́ fi jẹ́ lórí social media àwọn tí gbogbo social media support wípé kán fi ilé ọkọ ẹlẹ́ẹ̀kan búlé ọkọ wọn tó ń tó díke gan tó péré ẹ̀ ní king ti padà gbadé fáládé tó ń tó díke tó ń celebrate ara as the father of a child ó ti padà gbé adé fáládé ó ti allow co-parenting níbi tó bímọ sí níbi tó ti fàyàgà nílé ibi tó dáa ó mọṣẹ́ sí mo tún rìpíìtì àwọn tó ń bẹ tọwọ́ bọ̀ ìkan fẹ́ fún ọmú mi ìkúkú ní ìdálò my page is too precious to mention such person on my page mi ti ẹ̀ ní ìdá èmi fracas èmi pẹ̀lú ẹ̀ tí n bá tiẹ̀ máa engage everybody ṣé bí ìtò ni even pé mo ti ẹ̀ rí fa sọ̀rọ̀ ẹ̀ gan ó irritate mi torí tí mo bá gba tọwọ́ bọ̀ íńtánẹ́ẹ̀tì àná ṣùgbọ́n mi ti ẹ̀ ready láti engage ẹni tó ti ẹ̀ wọ́ tiẹ̀ tó lógo lórí tó ládé lórí tó ní glory tó dáa ni mo máa ń engage lórí page mi ó fẹ́ kán bẹ́ẹ̀ tẹ́wọ́ bọ̀ okay mo kúkú wí tèmi mo dákẹ́ lórí ọ̀rọ̀ yìí báyìí this is the last thing inú mi á lè dùn tán bá lè fi fídíò mi hàn ẹ́ ẹni tó wẹjú lẹ́rù ń bà á bọ́mọdé bá ń ga gégi nígbó àgbà ni ó mọ ibi tí ó wò. má gbàgbé o tó o bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rè ṣe ń gbọ́ wa ẹ má gbàgbé láti comment share like nítorí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwa náà fẹ́ gbọ́ a fẹ́ mọ̀ bó ṣe rí lójú ìwòye tiyín ẹ̀yin ti Fẹ́mi Adébáyọ̀ kí lẹ rí sọ̀rọ̀ yìí ẹ̀yin ti Aládùkẹ́ ẹ̀yin colleague kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí lẹ́yìn náà ti ń gbọ́ ẹ jẹ́ ká mọ̀ lábẹ́ comment section wa títí ìgbà mìíràn ire o ire kàbìtì. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.